A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn adarí àti ọ̀gá-lọ́gàá iléeṣẹ́ ìfọpo NNPCL ti ìlú Port Harcourt, Warri àti Kaduna tí wọ́n ṣẹ̀ṣẹ̀ júwe ilé fún. Àwọn wọ̀nyí ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ẹ̀sùn ìnákúnàá àti màgòmágó owó tí wọ́n yà sọ́tọ̀ fún àtúnṣe ibi ìfọpo. Gbogbo owó tí wọ́n ń ṣèwádìí rẹ̀ fẹ́ẹ̀ tó bílíọ̀nù $3. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé àjọ EFCC ń wá $1.5 billion tí wọ́n yà sọ́tọ̀ fún àtúnṣe iléeṣẹ́ ìfọpo Port Harcourt, $740 million tí wọ́n yọ̀ǹda fún Kaduna àti $656 million tí wọ́n bu ọwọ́ lù fún Warri. Adarí àgbà àná fún ibi ìfọpo Port Harcourt ni Ọ̀gbẹ́ni Ibrahim Onaja, nígbà tí Effifi Achù sìn gẹ́gẹ́ bí adarí àgbà fún ti Warri. Èyí ń wáyé bí ẹnìkan lára àwọn ọ̀gá-lọ́gàá iléeṣẹ́ EFCC ṣe àfihàn wípé wọ́n bá $100 bílíọ̀nù nínú àpò ìkówósí ọ̀kan lára àwọn ọ̀gá tí wọ́n júwe ilé fún. Bákan náà ni àwọn ọ̀jọ̀gbọ́n ní ẹ̀ka epo kan NNPCL lábùkù lórí bí wọ́n ṣe tan ọmọ Nàìjíríà pẹ̀lú iṣẹ́ àwọn ibi ìfọpo wọ̀nyí, pàápàá jùlọ ti Port Harcourt àti Warri, lẹ́yìn tí wọn kò rí kókó iṣẹ́ tí wọ́n ṣe láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù kọkànlá àti ìkejìlá ọdún 2024 pẹ̀lú adúrú owó tí ìjọba rún lé wọn lórí. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni àwọn ibi ìfọpo wọ̀nyí ti dẹnu kọlẹ̀ kí ti Port Harcourt àti Warri tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìparí ọdún tí ó kọjá, ṣùgbọ́n kò pé oṣù kan tí ti Warri fi bẹ̀rẹ̀ iṣẹ́ tí ó fi padà sẹ́sẹ̀ àárọ̀. Port Harcourt ní tirẹ̀ ń ṣiṣẹ́, ṣùgbọ́n iṣẹ́ rẹ̀ kò pé ìdajì 40 nínú ọgọ́rùn-ún, less than 40% capacity láti ìgbà tí wọ́n ti fọn rere rẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ọjọ́ Ìṣẹ́gun ni ìròyìn jábọ̀ wípé àwọn adarí tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò ti júwe ilé fún àwọn adarí ibi ìfọpo mẹ́tẹ̀ẹ̀ta tí ó wà lábẹ́ ìṣàkóso wọn. Bákan náà ni wọ́n ní kí àwọn òṣìṣẹ́ tí ó kù ọdún kan kí wọ́n fẹ̀yìntì fi iṣẹ́ sílẹ̀. Lánàá Ọjọ́ Ẹtì ni ọ̀kan lára àwọn onípò gíga àjọ EFCC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé lára ìwádìí wọn ni ó jẹ́ kí àwọn fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọ̀gá-lọ́gàá àná ní NNPCL láti mọ bí wọ́n ṣe ná owó tí ìjọba yọ̀ǹda fún àtúnṣe ibi ìfọpo mẹ́tẹ̀ẹ̀ta. Wọ́n ní ọmọ orílẹ̀-èdè fẹ́ kí àwọn ibi ìfọpo yìí ṣiṣẹ́, àwọn sì ń béèrè wípé níbo ni owó wọlé sí, kí ló ṣẹlẹ̀ sí ibi ìfọpo wọ̀nyí. Kò tíì sí ọ̀nà àti rí bí kàn sí alukoro àjọ EFCC Délé Oyèwálé láti fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé ọ̀kan lára àwọn ọ̀gá tí wọ́n júwe ilé fún ní NNPCL ti wà ní àkàtà àjọ EFCC láti ọ̀sẹ̀ kan sẹ́yìn. Òṣìṣẹ́ mìíràn láti ọ̀dọ̀ àjọ EFCC ni ó fìdí èyí múlẹ̀ bí ó ti ní káàkiri àpò ìkówósí rẹ̀ ni wọ́n ti ṣe àwárí àpapọ̀ $100 mílíọ̀nù, $80 million. Ó ní bí nǹkan ṣe ń lọ sí báyìí, ó ṣeé ṣe kí ẹ̀sùn yìí tóbi ju ti Emefiele lọ. Lára àwọn tí wọ́n ń ṣèwádìí láti rí GCO àná Mele Kyari pẹ̀lú àwọn 13 mìíràn, níbi tí a ti rí Abubakar Yar'Adua, Isiaka Abdulrasaq, Umar Ajiya, Dikko Ahmed, Ibrahim Onaja, Ademoye Jelili àti Mustapha Sugungun. Àwọn yòókù ní Káyọ̀dé Adétòkunbọ̀, Effiong Akpan, Babatunde Bakare, Jimoh Ọlásùnkànmí, Bello Kankaya àti Desmond Inyama. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Sherifat Shonaike láti ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Tafawa Balewa Square, ìpínlẹ̀ Èkó ti dá ẹjọ́ ikú fún awakọ̀ BRT Andrew Ominikoranu lórí ikú Olúwabámiṣẹ́ Àyànwọlá, ọmọbìnrin ẹni ọdún 22. Ominikoranu ni wọ́n fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó 5 tí ó dá lórí ìlẹ̀dí àpòpọ̀ ìṣekúpa àti ìfipábánilò tí ó yọrí sí ikú Àyànwọlá, pẹ̀lú ẹ̀sùn ìbálòpọ̀ sí arábìnrin kan Maryland Ojezelu. Níbi ìdájọ́ àná ni adájọ́ Shonaike ti sọ wípé ẹ̀sùn tí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni olùjẹ́jọ́ ṣẹ̀ àwọn ẹ̀sùn tí wọ́n kà sí i lọ́rùn. Fún ìdí èyí,
kí wọ́n so Omicron lọ́rùn dìrọ̀dìrọ̀ títí ẹ̀mí yóò fi jábọ́ ní ara rẹ̀ kí Ọlọ́run ṣàánú fún un, ṣùgbọ́n Omicron bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Abánirojọ́ fi ẹ̀sùn kan Omicron wípé ó ní àjọṣepọ̀ tipátipá pẹ̀lú Àyànwọlé kí ó tó ṣekú pa á ní ọjọ́ 26 oṣù kejì ọdún 2022 láàrin aago 7 ìrọ̀lẹ́ nítòsí Lekki Àjà Conservative Centre. Lẹ́yìn ọjọ́ 9 ni wọ́n tó rí òkú rẹ̀ lórí Carter Bridge, Lagos Island. Lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ ni àwọn ẹbí Àyànwọlé ké sí ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n bá àwọn ṣàwárí gbogbo àwọn tí wọ́n jọ lọ́wọ́ nínú ikú ọmọbìnrin wọn. Lẹ́yìn tí Àyànwọlé wọ ọkọ̀ BRT Omicron ní agbègbè Àjà ni wọn kò rí i mọ́ kí èyí tó dá awuyewuye sílẹ̀. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ṣe àwárí òkú rẹ̀ ni àwọn aláṣẹ fi ọwọ́ ṣìkún òfin mú Omicron fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́. Níbi ìgbẹ́jọ́ tí ń lọ lọ́wọ́ ni ìjọba ti ké sí ẹlẹ́rìí 11 tí wọ́n sì jẹ́rìí tako olùjẹ́jọ́. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ Shonaike ní Omicron jẹ̀bi ẹ̀sùn ìbálòpọ̀ ní gbogbo ọ̀nà. Ó ní ìgbésẹ̀ Omicron ni ó yọrí sí ikú olóògbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tó ń rọ́kúnlé lọ́wọ́ ti balẹ̀ gàjè sí pápákọ̀ òfurufú Omagua ní ìlú Port Harcourt láàrin aago 7 ìrọ̀lẹ́ àná. Àfihàn fídíò kan ṣe àfihàn ibi tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti lọ láti kí i káàbọ̀ kí wọ́n tó sìn ín lọ ìdíkọ̀ níbi tí ọkọ̀ ti ń dúró dè é. Lẹ́yìn ìsinmi ọlọ́sẹ̀ méjì ní ilẹ̀ Jámánì ni Fubara padà sí ìpínlẹ̀. Níbi ìsinmi yìí ni a gbọ́ wípé ó ti ní ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní ìlú London. Kí Fubara tó rin ìrìnàjò ni a gbọ́ wípé ó ní ìpàdé pẹ̀lú aṣíwájú rẹ̀ Olóyè Nyesom Wike. Àwọn tí ó súnmọ́ Fubara ní ìpàdé yìí wáyé látàrí ìgbésẹ̀ ìlàjà tí àwọn gómìnà méjì láti ẹgbẹ́ òṣèlú APC gbé àti gómìnà àná kan láti ìwọ̀-oòrùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu ya lọ ọ̀dọ̀ àwọn ológun tí wọ́n rán lọ láti lọ kojú àwọn adàlúrú káàkiri orílẹ̀-èdè láti kì wọ́n láyà. Fúnra Tinubu ni ó ní ìpàdé pẹ̀lú ikọ̀ ológun tí wọ́n pín sí ìpínlẹ̀ Katsina, ọ̀kan lára ìpínlẹ̀ tí adàlúrú ti ń dààmú ará ìlú jù, bí ó ti ṣe ìkìlọ̀ wípé Nàìjíríà ò ní tẹríba fún gbogbo àwọn tí wọ́n ń dá wàhálà sílẹ̀ lórílẹ̀-èdè. Àìpẹ́ yìí ni ìkọlù tún gbọ̀nà àrà yọ ní àwọn ìpínlẹ̀ bíi Plateau àti Benue tí ó ti dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ légbodò tí ọ̀pọ̀ sì di aláìnílé lórí. Níbi àbẹ̀wò ọjọ́ àkọ́kọ́ láti lè fojú gan ni bí ètò ààbò ṣe rí ní ìpínlẹ̀ Katsina ni Tinubu ti sọ gbangba wípé àwọn ọ̀tá Nàìjíríà ìbáà ṣe ọ̀tá abẹ́lé tàbí tilẹ̀ òkèèrè kò lè ṣe àṣeyọrí pẹ̀lú èròǹgbà wọn àti pín orílẹ̀-èdè. Àìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Benue Ayinla Taliya dá ẹ̀bi ru àwọn oníṣẹ́ láti ilẹ̀ òkèèrè foreign mercenaries fún ìkọlù gbogbo ìgbà tó ń wáyé ní ẹkùn wọn. Tinubu ṣe àpèjúwe iléeṣẹ́ ológun gẹ́gẹ́ bí olùdáàbòbò Nàìjíríà bí ó ti kan sáárá sí ìfarajìn wọn láàrin ìpèníjà tó ń dojúkọ orílẹ̀-èdè. Ó ní wọ́n fi ilé àti ọ̀nà wọn sílẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n gbé aṣọ ológun wọ̀ láti wá kojú ewu. Èyí kì í ṣe nítorí owó tàbí iyì, ṣùgbọ́n nítorí ìfẹ́ tí wọ́n ní sí orílẹ̀-èdè. Àwọn ni olùdáàbòbò abẹ́lé tó ń dáàbò bo ìjọba tiwantiwa. Òun sì ṣe dànsákì wọn. Ààrẹ fi yé wọn wípé ọmọ orílẹ̀-èdè gbọ́kànlé wọn láti dáàbò bò wọ́n. Bákan náà ni ó fi dá wọn lójú wípé ìgbáyégbádùn wọn jẹ́ ojúṣe àkọ́kọ́. Ó ní kí wọ́n jẹ́ kí àwọn ọ̀tá mọ̀ wípé àsìkò wọn ti tó nítorí òun wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ́ ará ìlú Àkókò Foundation ti darapọ̀ mọ́ gbogbo àgbáyé láti pè fún ìfòpin sí ìtàbùkù, àhámọ́ àti kíkóni ní pápámọ́ra tí wọ́n ń ṣe tako àwọn akọ̀ròyìn níbi wọ́n ti ń ṣiṣẹ́ wọn jákèjádò orílẹ̀-èdè bí wọ́n ti ń sàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira àwọn akọ̀ròyìn lágbàáyé International Press Freedom Day. Nínú àtẹ̀jáde ni ẹgbẹ́ yìí ti tẹnumọ́ ìṣọ̀kan wọn pẹ̀lú àwọn iléeṣẹ́ ìròyìn àti ọlọ́kan-ò-jọ̀kan ènìyàn tí ó ní
ní ìgboyà láti fẹ̀mí wọn wewu àti sọ òtítọ́ sí agbára, pàápàá jùlọ láàrin ibi tí ó léwu. Wọn kọ̀rò ojú sí ìgbésẹ̀ bí wọ́n ti ń fi àwọn akọ̀ròyìn ṣe pàṣán nílẹ̀ yìí àti lókè òkun látàrí wípé wọ́n ń ṣiṣẹ́ wọn. Àtẹ̀jáde tí adarí ètò Victoria Ukpongwu bu ọwọ́ lù wá ké sí ìjọba àti àwọn agbófinró kí wọ́n jẹ́ kí iṣẹ́ wọn lọ pẹ̀lú ìlànà òfin ilẹ̀ òkèèrè láti dáàbò bo akọ̀ròyìn kí wọ́n sì rí dájú wípé gbogbo àwọn tí wọ́n gbógun tì wọ́n ni wọ́n bá ṣẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.